orúkọ mi ni Abayomi Aziz Amao Olorin tí gbogbo mi mọ̀ sí Ajikasabwa. Àbẹ̀rẹ̀ iṣẹ́ yìí bientôt 30 ans torí ní Novembre la gbọ́dọ̀ ṣe 30 ans. Donc gbogbo ohun sì ń gbàdúrà kò ní lè ṣe bí wọ́n wà ní pé àgbéjọ sponsor. Ẹ̀yin press ẹ̀yin lè sì lè ṣe púpọ̀ fún wa náà torí pé ọlá àbàtà lọ́dọ̀ fi ń ṣan ọlá bàbá ní mọ́mọ́ yàn. Èyí bá ti dúró lẹ́yìn nǹkan ìlọsíwájú máa wà sí tún Òsòló TV. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ngọ̀kọ́ lọ́dọ̀ nìyẹn. Mo ṣiṣẹ́ nílé Aladji mo ibi ń gbà kà mọ́ ṣe sùdọ̀. Gbọ̀n tí máa ń kọrin à ń pè ní ọ̀gbẹ́ni kan ní Jehovah lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ mi kan pé ìtọ́fẹ́ abánilébà Fọlákẹ́. Lọ́jọ́ bí gbà ń ṣiṣẹ́ ní bá bẹ̀ mí ní gbàgẹ́ tàbí kàkàgé ọ̀rẹ́ ni máa ń kàn. Ẹ bá bèèrè lọ́dọ̀ lónìí àdì olílù mú fa ni máa ń pè mí. Pé ìtàn yẹn ṣe lọ nìyẹn. Mo padà kọ́ṣẹ́ lájàṣẹ́ iṣẹ́ tòlé náà gbogbo ọ̀ṣà àyànmọ́ ní kádàrá. Ọdún yìí ní pé 30 ans yíyà gbé ẹgbẹ́ náà kalẹ̀ sílé Aladji Bashiru Ìjífúnmi bẹ̀rẹ̀ láwọn ọmọ wọn jẹ́ Tìjání ìgbóhùndé pé àsọ̀nà bàbá kan wà ọmọ ọláríwájú ni à ń pè wọn lé bàbá mọ́rí àwọn náà wà láyé. A máa ń gba olúùlú lájàṣẹ́ ń gbà yẹn ni torí ìbáṣepọ̀ ó dán mọ́ ó wà láàrin àwọn pọ̀lú kọ́lá àkàndé làwà nílẹ̀ ọ̀dọ̀ wọn láti máa ń gbólóòlù. Ìgbà wà rí pé máa ń pẹ́ sí wa kó tó di pé yàrá pé kó tó mọ́ wa làwa mú bí ẹni ìlà lòun lọléwé ń gbà yẹn la máa ń la gbé lílàrọ̀ àfijọ́ ṣe yẹ wa dékàn tó fújì lòun lù tẹ́lẹ̀. Mo gbé jáde ní Novembre 1992 ní ìta ìyá ìgbìlúbẹ̀ láti gbé jáde. Wọ́n tí orí mọ̀ kọ́kọ́ kan jọ náà mo kọ́ sínú first step ní ẹ jẹ́ kí n wá lọ ṣe bá àwọn tó ní ilé ayé ìbà ìyá ọ̀páké o ìyá mójúbà kábíyèsí ìyẹyàwó àwọlé láì ṣílẹ̀kùn ìyá ajígini àrìngìnì wọjà ẹyẹ o ìyá ti ń kọ lálẹ́. Wọ́n á sọ pé òkìkí kì í kò ṣùwáríwó kì mọ́ yín pọ́jọ́ ẹ máa kígbe àmọ́ ká ní sùúrù. Òwú ẹgbẹ́ olùgẹ̀ẹ́sì ń gbà náà àgbéyẹn jáde ojú kẹ́kọ̀ọ́ mú wà làwọn fẹ́ ṣọdún náà ní wọ́n ti ṣe ó láti Ìbàdàn ní kàìfù náà ní wọ́n tó ṣe irọ́ wọ́n gbà fún wa wọ́n dúró ti wá. Lẹ́yìn yẹn gbogbo mi ní àwọn olówó lẹ́yìn náà gbogbo ló dúró ti wá wọ́n dúró ti wá nígbà yẹn. Àṣe first step àṣe satisfaction àṣe solidarité ká ṣe ìtumọ̀ ìṣọ̀kan tí eléyé níbẹ̀ náà tí wọ́n lọ́nà kó ṣàánú wa eléyé níbẹ̀ náà lọ́nà kó ṣàánú wa ìṣúra ni wọ́n tètè ń gbé eléré àmọ́ wọn bá tọ́ ọkọ̀ bọ̀ yàn rí a kò fi gbogbo ẹ̀jẹ̀ hàn ọ̀rẹ́ kọ̀ ara mọ́tò ń gbà yẹn náà àmọ́ a rí pé ẹnu tí ń kùn wá jù lálẹ́ ká ṣe pàkà tó fi rí bẹ́ẹ̀ àti ń bẹ lọ́rùn ẹ̀yìn sí náà pé ọlọ́run kan tó ṣe yánú náà padà. Àríyọ̀ oṣù lẹgbẹ́ náà ń jẹ́ àríyọ̀ oṣù àmọ́ ìgbà yẹn dé nìvó kan ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí voyage mílí gbòǹdò wọn yẹn bàbá Kauzara Tìjání ọmọ Aladji Bashiru Ìjífúnmi wọn sọ àwọn kọlọ ibi kan wọ́n dé kó wáyé parce que wọ́n àjọ gbé dìde ó ti fẹ́ dá sí fún wọn àmọ́ lágbẹ́bọ́ lọ́n pé wọ́n kò gbà padà lẹ́yìn wa ìjọba ìmọ̀ kalẹ̀ nù mí ọ̀pẹ́ mi á máa lọ sọ́dọ̀ ìdí ní tààrà ni kéńdé ìbùtẹ ọmọ gbogbo wọn yìí dúpẹ́ lọ́wọ́ pọ̀ torí aláṣẹ́rẹ́ fún ni ó pè wá mo ní Alájì báwo mi lọ Mọ́kà ní Aziz wọ́n ti dá bí wọ́n ti tilẹ̀kùn pé kó di next year ìbá sì di next year náà tọ̀ mo ká wà lẹ́ni bàbá Fọlákẹ́ pẹ̀lú kálíbí sí mo wà mo lé mo wá rí pọ̀ bẹ́ẹ̀ wọ́n lé báwọn lájàṣẹ́ nìsí àbí ibi sí mi fẹ́ sanwó sí mo ní àjàṣẹ́ mi fẹ́ sanwó sí o mo sì bá ń lájàṣẹ́ fún mi tó dájàṣẹ́ àwọn tó ń kánjú mo fún ọ ní mẹ́rọ rí olóòlù mú falẹ̀ kan náà ní bá pẹ̀ ká pàdé lásìkò owó náà fún kọ́dà àti ṣáàṣì náà gbogbo ọ̀dọ̀ mi lọ́wọ́ sí nínú ìfúlọ́mọ́ká Aláàjì déńdé abiyamọ tó tọ́ ni àjọ máa nípa ibi iṣẹ́ tó pọ̀ torí gbà kan ní máa ń lọ ẹ̀pọ̀ ẹ̀gbọ́n mi transiter ni wọ́n yọ mọ́tò bá ti yọ mọ́tò mi máa ń kó wálẹ̀ ẹ̀jẹ̀ Aláàjì déńdé lèmi mà
ká ló lè ṣiṣẹ́ náà torí ó ti pẹ́ ní iṣẹ́ pẹ́ ó ti mọ iṣẹ́ òun dọ́tẹ̀ ní iṣẹ́ náà jẹ́ aláàjì ni wọ́n wá lọ pé ní wọ́n tó báyìí wọ́n kì í gba dọ́là kan lọ́dọ̀ ká ń bá a kó débi lọ náà là á ṣe àfọ̀ wọn lówó. Gbà míì báwo mi bá wọn lọ inú mọ́tò aláàjì bá wọn ni wọ́n wà wọn lè má wà náà ìkókò bára mọ́tò wọn fún wíìdì ní àgbọ̀mí sínú ẹ̀ ọpẹ́ olórí adá ìdàtàn. Ẹni bá rí wọn tó pòun ọ̀rọ̀ lọ́lá kò dá mi lójú kó tún lè rírú wọn mọ́ láyé ẹgbẹ́ inú mi dùn ẹgbẹ́ tó pawó ọ̀yí mi dèndé ló lórí ẹgbẹ́ inú mi dùn o. Mo gbóhùn púpọ̀ torí mo fẹ́ ṣe iṣẹ́ kan à ń pè ní reality iṣẹ́ yẹn ó mú púpọ̀ dání oyè yìí sì mú púpọ̀ dání torí pé ìyá mi ti kú n kò tí ì ṣe rẹ́kọ̀dù mo fẹ́ ṣe tribute ìyá mi náà àmọ́ kò sí sponsor ó sì jẹ́ ojú ní tì mí láti làbá rìn kò yé mi o àmọ́ kò sí sponsor sínú ọkọ̀ tẹ́ da ìròyìn mọ́kà yẹn kọ̀yọ́ fún márùn pàṣẹ fún ojú ìgbé mi kẹ́ńsì kékeré kọ́ ọlọ́run lẹ̀mí àwọn ènìyàn pọ̀ kò kéré ọdún náà èmi àti gàfárì àkànwó ọjọ́ pàdé wọn kó lé mọ́dínà ká gbé sí mọ́kà ní wọn náà lọ́kọ́kọ́ rí gádùn gbé ní ọlọ́run ṣe ṣọlá nìyẹn o adúpẹ́ fọlọ́. Àbẹ̀wò màmá mi rí ẹ mọ́ alábẹ̀wò ìyá mi ò rí ẹ mọ́ ọmọ ìgànná ọmọ àdúlẹ̀wò ìyá tó bí àṣìṣì ní ìyàmọ̀wò tóun ló bí màṣẹ́lì àgbọ̀ọ́lá ló tún bí màrítò jẹ́ ẹ̀gbọ́n wa ó tún wá bí àbẹ̀bí àbúrò mi ní àmọ́kà mo ní àmọ́ ó kú àbọ̀ o Aladji Aziz mi kú àbọ̀ o àtùpà ìlú wa kú àbọ̀ o àwa dúpẹ́ fún Olúwa o ìṣọ́ ẹ láti Mẹ̀ká wá sílé. Nọ́mbà mi 97 72 11 70 97 72 11 70 àbí 94 69 14 44 94 69 14 44 nọ́mbà méjì mo ń lò nìyẹn. Ṣé ẹ sọ mọ́kà mi ó jẹ́ ọjọ́ kan ọdún mi torí nǹkan tẹ rówó láyé pé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí bàbá ń wò lágbègbè níbí Kọ́lá lẹ́ni àkọ́kọ́ nínú olórin ẹ̀rí àwọn àrẹ̀mú ti lọ wọ́n sì ti fi ṣẹ́wọ́n náà kó tó di pé wọ́n á lọ mọ́kà alágbà ṣí mọ́kà ju wọn àmọ́ nípa pé àkúlẹ̀ ní iṣẹ́ kan ẹ̀rọ èmi ni first ládùúgbò níbí ṣàwọ́rá báyìí pàdé gidi ni wá torí inú oṣù kan náà àjọ kórè jáde tọ́ǹk àjọ kọ́dà bí kò bá lọ bí iṣẹ́ bí n bá lọ a bá dé ara ẹbí sọ̀wà ìtakò yàtọ̀ máa ń pàdé ọ̀dọ̀ yàyà wọ́n ti ra àbọ̀ ìtẹ̀ ẹni o owó náà bá lọ bí mi kò bá lọ bí àbájọ néré bá jẹ́ pé kẹ́kẹ́ sọ eré méjì máa fún yàn àbájọ ní àwọn lè pè ní ṣé mo ti néré ni àkòyèsí kan wọ́n lálẹ́ àwọn ilé báyìí máa pè mí o ìbáṣepọ̀ ó dán máa wà láàrin ọjọ́ ikú ẹ̀ kádàrá aláwọ̀ àkàǹkà ẹ̀rù bà mí ẹ̀rù ilé ayé bà mí mo tára mi débẹ̀ náà ni ṣé ìjọ kan náà sàtọ́jú rẹ̀ nàkàlẹ́ lágbájá kú gbogbo ní mòró láyé mi wọ́n tẹ́ lè sọ tán ní ọ̀gá o ọ̀gá o mo bímọ. ìyàwó mélòó lẹ́yìn. ìyàwó kẹjọ mo ní. Ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín tọkàntọkàn mo kí yín tọmọtọmọ ẹ ò ní ṣàṣetì ẹ ò ní pàdánù owó tí ẹ̀yin ná òrìládì méjì owó yín á máa pọ̀ sí ni